Mo tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online TV pé ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì yìí o fún àkọ́tún ìròyìn àkíkàyàn àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa fi kẹ́kọ̀ọ́ kálẹ̀ tó jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín ẹ káàbọ̀ padà láti òdìkejì lọ́hùn-ún. Àwọn ìròyìn ọ̀hún báyìí lẹ́kùnrẹ́rẹ́ láti ìpínlẹ̀ Ondo. Bàbá kan rèé ò kọ̀rọ̀wọ̀ sí ẹni ọdún márùndínlọ́gọ́ta tó ti fìgbà kan lọ sínú ọgbà ìtúnirọ̀rí ṣùgbọ́n tó ti padà dé o. Òun lọ́wọ́ tún ti tẹ̀ báyìí látàrí wípé ó fi tìpátìkòkò báwọn obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lájọṣepọ̀ lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀. Iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo lọ́wọ́ wọn tẹ ọ̀gbẹ́ni Ayọ̀délé látàrí wípé lẹ́yìn tó ti ẹ̀wọ̀n dé òun náà ló fipá báwọn obìnrin mẹ́ta míì lájọṣepọ̀ nígbà tí ọ̀gá àgbà fún àjọ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Akọgun Adétúnjì Adélẹ́yẹ tó ń fi ojú àwọn ọ̀daràn hàn dé o tèmọ́ àwọn kọ̀rọ̀wọ̀sí mẹ́rìndínlọ́gbọ̀n míì jákèjádò àwọn ìjọba ìbílẹ̀ méjìdínlógún eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo yún àwọn tó ń ṣẹ̀ sófin ohun tó ń wọ̀ ọ̀daràn láàrin ọ̀sẹ̀ méjì síra wọn o òun náà ló ń fojú wọn hàn dé ní nígbà tí wọ́n ń ṣàlàyé Ayọ̀délé òun náà ló jẹ́ pé ó ṣẹ̀ tẹ̀wọ̀n dé o ẹ̀wọ̀n ọdún mẹ́ta ní ọgbà ìtúnirọ̀ Olókùúta tí ń bẹ ní ìlú Àkúrẹ́ ti ṣolúlo ìpínlẹ̀ Ondo nínú oṣù kejì ọdún 2024 òun náà ló dé láti ọgbà ìtúnirọ̀ ní báyìí bóyá yóò tún padà sínú ẹ̀wọ̀n bóyá kò ní padà orí rẹ̀ òun náà yóò mọ̀ tó taari ẹ̀ lọ síwájú ilé ẹjọ́ tó ti lọ gbàdájọ́ báyìí ní bó tún ti ṣe ṣẹ̀ sí òfin báyìí o nígbà tó ń ṣàlàyé oní púpọ̀ nù àwọn tóun mọ́ fipá bá lájọṣepọ̀ oní lópòpónà ìlú Àkúrẹ́ sí ìlú Ìdànrè náà lòun ti máa ń rí wọn ó ní àwọn míì bẹ́ẹ̀ náà tẹ́pọ̀ ó gbé wọn lọ sílé ìtura ó láwọn míì bẹ́ẹ̀ wọn ò fún wọn lówó ó láwọn míì bẹ́ẹ̀ wọn ò sì ní fún wọn lówó ó ní kódà tóun bá gbọ́n lọ lé ìtura gan táwọn bá ti fi nǹkan sínú ọtí fún wọn báyìí táwọn bá ti mú ó ní wọn ti fara kásá tí wọn ní o lòun ó bá fi tìpátìkùkù bá wọn lájọṣepọ̀ ṣùgbọ́n báyìí o wọn ni wọn ti taari òun náà o lọ sí àgọ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo àkíkà. Nínú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán lásìkò yìí náà ni ti ìròyìn eléyìí tó wá láti ìpínlẹ̀ Imo bí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Imo bọ́wọ́ wọn ṣe tẹ àwọn kọ̀rọ̀wọ̀sí ọkùnrin mẹ́ta kan níjọba ìbílẹ̀ Okikwe ní ìpínlẹ̀ Imo pẹ̀lú orí ọmọnìyàn egungun àgbárí èèyàn òun náà wọ́n bá lọ́wọ́ wọn o wọ́n ní orúkọ àwọn kọ̀rọ̀wọ̀sí ọ̀hún ní Patrick Okere Ifeanchukwu Amoyeka àti Chukwuemeka Onyekachi àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà lọ́wọ́ tẹ̀ o nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo tí ó mọ̀ fojú wọn hàn dé Henry Okoye ó sọ di mímọ̀ o wípé ń ṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ní ọjọ́ kẹta nínú oṣù kejì ọdún yìí òun náà ní agbègbè Umuahia ní òpónà Ogikwe sí Umuahia òun náà lọ́wọ́ ti tẹ̀ wọ́n o pẹ̀lú egungun àgbárí èèyàn tẹ́ máa di ìbílẹ̀ kan àti aṣọ funfun nígbà tí wọ́n sì mọ ṣàlàyé síwájú sí i nígbà ní ẹ̀gbọ́n bàbá àwọn kan ìyún Òsúntà Oko ló ní kí àwọn ó lọ wá gbogbo àwọn èròjà ń wà o láti fi yanjú aáwọ̀ kan ilé tí ń bẹ ní orí ilẹ̀ kan ilé tí wọ́n jọ ní fàáfà pẹ̀lú rẹ̀ wọ́n ní ibi táwọn sì ti rí egungun àgbárí òkú náà ní ẹ̀gbá odò kan òun náà ni àwọn ti rí egungun àgbárí èèyàn òun tí àwọn sì gbé láti lọ lò fún nǹkan tí àwọn fẹ́ fi lò fún àmọ́ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó ti tẹ̀ wọ́n o ní ìpínlẹ̀ Imo àkíkà. Nínú eléyìí tó tún gbẹnu tán báyìí òun náà lélẹ́yìí tó wá láti ìpínlẹ̀ Cross River níbi ọ̀rẹ́ kan rèé o ó gbowó lásùnwọ̀n ilé ìfowópamọ́ ọ̀rẹ́ rẹ̀ ó gba owó tó tó mílíọ̀nù 2 owó náírà lẹ́yìn ọ̀rẹ́ yìí ńkọ́ tí ọ̀rẹ́ wa fura tọ́rẹ́ sì mọ̀ tó sì kojú rẹ̀ òun náà ló bá gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ o ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ ìsinmi tó kọjá ọjọ́ kejì nínú oṣù kejì ọdún yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ nígbà tí ẹnìkan tí ó jẹ́ akọ̀ròyìn Àgbà Jalingo tó fi léde lójú òpó ayélujára Facebook rẹ̀ o wípé ọ̀rẹ́ kan rèé o lẹ́yìn tí ó gba owó náà àsùnwọ̀n ọ̀rẹ́ rẹ̀ òun náà tí ọ̀ká wá fó òun náà ló bá tan ọ̀rẹ́ rẹ̀ wá sí inú ilé rẹ̀ o tó sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ ẹni kódà kò gbẹ̀mí rẹ̀ lásán o ńṣe ló gé gbogbo ẹ̀yà ara ọ̀rẹ́ rẹ̀ òun o
ló ní wẹ́lẹ́wẹ́lẹ́ ló sì kó sínú àpò kan nínú ilé rẹ̀ ló sì gbé pamọ́ síbẹ̀ ọ̀hún ṣùgbọ́n báyìí ọ̀rẹ́ rẹ̀ ó ti fẹsẹ̀ fẹ́ nígbà tí àwọn ọlọ́pàá tó sì dé inú ilé ọ̀hún kọ́ níṣe ni wọ́n bá ìyá kan tó dàbí gẹ́gẹ́ bí ìyá sí ọmọkùnrin ọ̀daràn ọ̀rẹ́ burúkú ọ̀hún o náà ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé ìyá ọ̀hún báyìí wọ́n níṣe ni ó ń parọ́ wípé òun sì nítorí wọ́n ní ìyá náà wà ńbẹ̀ lásìkò tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ tó sì kó gbọ́ ẹ̀yà ara rẹ̀ tó gé kúnnukùnnu tó sì kó sínú àpò ṣùgbọ́n wá ní ńṣe nìyá òun parọ́ wípé kò fẹ́ júwe ibi tọ́mọ òun wà gangan fún àwọn ọlọ́pàá láti lọ́ọ́ fi kélé òfin gbé ní báyìí wọ́n ti fi kélé òfin gbé ìyá tó dàbí ìyá rẹ̀ ọ̀hún látàrí wípé ó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn tó gbowó nínú àsùnwọ̀n ilé ìfowópamọ́ ó gba 2 million lákàntì ẹ̀ ó tún wá gbẹ̀mí rẹ̀ lẹ́yìn náà ó tún gé gbogbo ẹ̀yà ara rẹ̀ kùnùkùnù èyí wá láti ìpínlẹ̀ Cross River Àkíkà. ọdẹ tatán ọdẹ ń relé gbòǹgbò ọ̀nà ẹ̀yẹ̀bá hà ní ìrìjù báyìí lọ lórí ìròyìn Àkíkà lórí kan ní ìròyìn fẹ́lifẹ́li online tv fún ti àsìkò yìí ẹ̀sùn ṣẹ́bẹ̀ tí ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ títí ìgbà míì ire àti àánú Olúwọba kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá gbé ó dàbọ̀. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.